Dapo Abiodun àfi kó lọ nílẹ̀ yìí o, lílọ ló lọ dandan tàìdán. Àwọn ará ìpínlẹ̀ Ògùn ni wọ́n nẹ̀ka bẹ́ẹ̀ sí gómìnà wọn ní ìpínlẹ̀ Ògùn. Ṣáájú ètò ìdìbò sípò gómìnà ní ìpínlẹ̀ Ògùn, àwọn olùwọ́de kan lábẹ́ àbùradà àwọn ọmọ ẹgbẹ́ ìpínlẹ̀ Ògùn tó ń gbarata ìyẹn CCOS wọ́n ti ṣe ìwọ́de ńlá kan ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì ń sọ fún gómìnà Dapo Abiodun wípé yóò kúrò lórí ipò gómìnà ọ̀hún lágbára Ọlọ́run. Àwọn olùwọ́de náà ni wọ́n ń rọ Amosun tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn wípé kó darapọ̀ máwọn káwọn jọ pawọ́pọ̀ lé gómìnà Dapo Abiodun kúrò ní ipò gómìnà. Ọjọ́ 18 oṣù kẹta ọdún 2023 ní ìbò sípò gómìnà yóò wáyé. Wọ́n wá fẹ́ parapọ̀ láti lé gómìnà ọ̀hún kúrò lórí ipò. Wọ́n ní iṣẹ́ tó ń ṣe kò tẹ́ àwọn lọ́rùn, bí ó tilẹ̀ jẹ́ wípé Amosun wà nínú ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú Dapo Abiodun àmọ́ kò ṣàtìlẹ́yìn fún un láti ṣe sáà kejì. Olùdíje fẹ́gbẹ́ òṣèlú African Democratic Congress ADC Bísí Ọ̀tẹ́gbòyè ní Ìbíkúnlé Amosun ṣe àtìlẹ́yìn fún wípé kó di gómìnà ìpínlẹ̀ Ògùn. Bákan náà ni Amosun kò ṣe àtìlẹ́yìn fún Dapo Abiodun ní ọdún 2019 nígbà tó kọ́kọ́ fẹ́ díje dupò. Àwọn olùfẹ̀hónúhàn ọ̀hún wọ́n ṣe ìwọ́de lọ sí ilé Ìbíkúnlé Amosun, wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí wípé kó dákun kó darapọ̀ mọ́ àwọn káwọn ó fi lé Dapo Abiodun kúrò lórí ipò gómìnà. Àmọ́ ṣá o, títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, gómìnà Dapo Abiodun tó wà lórí ipò gómìnà lọ́wọ́ yìí ní ìpínlẹ̀ Ògùn kò tí ì sọ ohunkóhun nípa ìwọ́de ọ̀hún, kódà kò fèsì olókan. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwòye àwọn akọ̀ròyìn wa, wọ́n wòye wípé lórí gbogbo ojú òpó ayélujára Dapo Abiodun kò wí nǹkan kan, ṣùgbọ́n ẹgbẹ́ àwọn òṣèlú tó wà ní ìpínlẹ̀ Ògùn ó jọ wípé wọ́n ṣe àtìlẹ́yìn fún gómìnà Dapo Abiodun láti ṣe sáà kejì. Bákan náà, àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ní ìpínlẹ̀ Ògùn wọ́n fọwọ́sowọ́pọ̀ láti gbé gómìnà Dapo Abiodun wọlé lẹ́lẹ́ẹ̀kejì. Kódà ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn imam àti àlùfáà ní ìpínlẹ̀ Ògùn wọ́n fi ìfẹ́ hàn láti máa bá Dapo Abiodun lọ wípé àwọn ó sì máa ṣàdúrà fún òun ni àwọn ó dìbò yàn. Àwọn ẹgbẹ́ àlùfáà wọ́n ṣe àtìlẹ́yìn bẹ́ẹ̀ fún gómìnà Dapo Abiodun. Lílọ ló lọ nílẹ̀ yìí dandan tàìdán. Àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn wọ́n ṣe ìwọ́de láti lé gómìnà Dapo Abiodun kúrò lórí ipò gómìnà. Hello viewers, subscribe to Ore TV channel. Kò ní já yín lówó rárá, ẹ subscribe.